Alhamdulillah, 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 Shukranillah, Lain Shakaritun, Nasidanakum, Walain Kafaritun, Ina Sabila Shadi. Alhamdulillah, 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 Shukranillah, Lain Shakaritun, Nasidanakum, Walain Kafarit, Ina Sabila Shadi. Akọ́lá wọlé ọpẹ́ ọpẹ́, èmi ń dúpẹ́ fọlọ́hún, ṣé wọ́n dúpẹ́? Ọba tó fún ẹ lọ́jọ́ òní rí à, bí ò bá fún ẹ rí kí ló dà náà o, àbí ta ló fẹ́ pọ̀ lọ́hún lẹ́jọ́? Ọlọ́bàbà Rìhánà, ọkọ̀ Yétúndé ọpẹ́ ọpẹ́, èmi ń dúpẹ́ fọlọ́hún, ṣé wọ́n dúpẹ́? Ọba tó fún ẹ lọ́jọ́ òní rí Wàsíù, bí ó bá fún ẹ rí kí ló dà náà o, àbí ta ló fẹ́ pọ̀ lọ́hún lẹ́jọ́? Abdulwasím mi àkọ́kọ́ apárẹ ni pé odò ní láyé, ó sì wà bí aláìsí tiẹ̀ tọ́pẹ́, aṣọ ìyàmọ́ ẹ lọ́rọ̀ ẹ̀rùn rẹ̀ ó ta kókó, débi ayé máa wá sọ wí pèwèrè Túndé, èmi ti rẹ́ nìkan tó pé ìrùn ò fàyè gbọ́, tí ó sì dúró báwọn kí ìrùn ọ̀hún láyé. Mo tún rẹ́ ènìyàn kan tó fọ aṣọ ẹ̀ tó sì sà, aṣọ yìí ò sì gbọ́ níṣojú ẹ̀ tó fi kú. Kí ló wá ṣe é bàbá tó lò ní sọpẹ́? Ìwọ ń jẹun ata bẹ́ẹ̀ ni kò pa ẹ lórí, àwọn tó ń lo kátẹ́tà rọ́bà kí wọ́n tó tọ̀, ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tó ń tọ̀ ní rọ̀rùn wípé olùgbàyè ọpẹ́ ọpẹ́, èmi dúpẹ́ fọlọ́hún, ṣé ìwọ dúpẹ́? Ọba tó fún ẹ lọ́jọ́ òní rí à, bí ò bá fún ẹ rí kí ló dà náà o, àbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́? Akọ́láwọlé bẹ́nìyàn bá lè ronú àjílẹ̀ dáadáa, yóò mọ̀ wípé bàdà bá ti sùn tó tún jí, gbólóhùn apá ló yẹ kó jáde lẹ́nu wa torí ènìyàn lè sùn pẹ̀lú àlàáfíà lálẹ́, kójú lówùrọ̀ kó dá láàárẹ̀ kíákíá. Àdèmọ́yé èèyàn láyé ti fi ṣe experiment, ó tún wá ń gbìyànjú kóun lè ní improvement, disappointment ò jẹ́ kó tún lè free in movement. Wàlá ń kánà tó máa dance to enjoyment, ẹni tọ́lọ́hún bá fọwọ́ ìnira ẹ̀ gbá mú, yóò sì máa kábàámọ̀ pé kí lòun kẹ wáyé fún náà tó fi àpò. Ẹni tó ti rí ṣe rí tí yóò rí ṣe mọ́ o, ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tó sì ń tiraka pé ọpẹ́ olùgbàyè ọpẹ́ ọpẹ́, èmi dúpẹ́ fọlọ́hún, ṣé ìwọ dúpẹ́? Ọba tó fún ẹ lọ́jọ́ òní aláṣẹ rí à, yóò bá fún ẹ rí kí ló dà náà o, àbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́? Yasalam, ìwọ ní Allah, ìwọ ní Allah, ìwọ ní ìwọ làwa yóò máa dúpẹ́, ìwọ lọ́lọ́run wa, ìwọ ní Allah, ìwọ ní Allah, ìwọ ní ìwọ. Kábíyèsí Elédùmarè ọba ńláńlá tó bẹ̀ ń bẹ yẹ̀kẹ́ tó tún bẹ̀ ń bẹ yẹ̀kẹ́tẹ̀, ọ̀gbáragadàbúlà ńlá zẹ́ríkí alágbára tó ń fi náà orí jólé gbúrúgbúrú, òkè ìríkìm ọba olóríkì àrà tó fi dámdám, ó bá na tọ́ sórí ọlá, ó dọ́ọ̀dì àsìkò oyè, kò bá na kò dẹrùn, kò ṣeé lé, kò ṣeé mú, kò ṣeé bá, bẹ́ẹ̀ ni kò ṣeé rà lóyè. Adúpẹ́ Elédùmarè ọba tó tún mú wa rọ́jò ìní, abẹ̀rẹ̀ lọ́dún 3 sẹ́yìn o, ọ̀pọ̀ ènìyàn ló ti kú, àwọn kan ń bẹ nípò àìsàn, wọ́n ń bẹ nípò àìsàn tó ń tọrọ ikú lójoojúmọ́. Olùgbàyè sórí nígbà kan, ayé ṣe bí fámìlì rẹ̀ nìkan lọ́lọ́run gbé dìde fún ni, bó ṣe rán Musa sáwọn ìjọ Fáráò, ṣùgbọ́n rúṣẹ́ tó rán Nábì ló bẹ̀ wọ̀, torí gbogbo ayé tí wà ń jẹ tọ̀ìtọ̀ì rẹ̀ kò dò ní tán bẹ́ẹ̀. Real entertainment sórí nígbà kan rẹ̀ nìkan lọ́lọ́run gbé dìde fún ni, bó ṣe rán Musa sáwọn ìjọ Fáráò, ṣùgbọ́n rúṣẹ́ tó rán Nábì ló bẹ̀ wọ̀, torí gbogbo ayé tí wà ń jẹ tọ̀ìtọ̀ì rẹ̀
kò dẹ̀ ní tán bẹ́ẹ̀. Àrẹ̀mú Adé mo fi kí bàbá, mo fi bàbá wa Fọdílátì Ṣèyí Buhari ọmọ Musa, mo fi ṣàdúrà fún ẹ dáadáa, ọlá ilé rẹ ò ní parun, owó ọwọ́ rẹ ò ní tán, àlàáfíà ara rẹ kò ní ìjọba o. Ọkọ̀ yóò tún dé bàbá rẹ̀ ìyáná tímọ́tímọ́ olówó orí mi ní Olúwa Ádámiláre kó sílé, ọkọ̀ ìbùkún wọn Olúwa bá aláṣẹ kó sílé global tó kárí ayé gbogbo pátápátá lọ́lọ́lá. Olórí ire nìyín, owó ọwọ́ yín ò ní tán, ọlá yín ò ní parun. Gbogbo ènìyàn pátápátá tó ń fowó gbẹ̀sìn Ọlọ́run ọba ga, tó ń fowó gbẹ̀mọ̀ wọn mọ̀ ń ga, Ọlọ́run ọba adúró tì wọ́n. Rí àbúbájá títí bá mi tọ́jú Chinedu kọ̀ǹpútà mi ẹni rere ni ọlá bàbá wa Fọdílátì Ṣèyí Buhari mi ọmọ Musa ni mo fi ṣàdúrà fún yín. Bàbá ọmọ Musa Ọlọ́run tó gbà fún yín kó dákun má kọ̀ fún yín, ìsìjàbà níyì fàáfàá bí yín. Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín, ìsìjàbà níyì fàáfàá bí yín. Bàbá wa ọmọ Musa gbogbo tẹ́ bá ti wí lọ́lọ́run á máa gbọ́, èyí tẹ́ bá pa tì lọ́lọ́run á pa tì. Ẹ ti ń bẹ ní tipẹ́tipẹ́, ẹ ti ń ṣe wáàsí káwa tó dáyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ akásọ ni, kì í sòun nìkan ló sọ, gbogbo alasọ gbogbo alamọ̀, torí pé ohun tá a bá ti mọ̀ kó tún gbọ́rọ̀ farasin. Bàbá Buhari ọmọ Musa ẹ ti ń bẹ tipẹ́tipẹ́, látànà ó fi dòní títí tó fi wà dọ̀là lẹ́tùn máa wà lọ́lẹ̀ Elédùmarè èèyàn ọba. Bàbá gbogbo ohun tẹ́ ẹ bá ti wí lọ́lọ́run á máa gbọ́, èyí tẹ́ bá pa tì lọ́lọ́run á pa tì. Ọlọ́run tó gbà fún yín kó dákun má kọ̀ fún yín, ìsìjàbà níyì fàáfàá bí yín. Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín, ìsìjàbà níyì fàáfàá. Bàbá wa Sàkáwí àjọ bẹ̀rẹ̀ náà ní bàbá wa Sàkáwí ẹ ṣé, ẹ mọ̀mọ́ kú adúró ti ẹni rere. Aláàjì wa sì omi olùgbàyè o. Bàbá Sàkáwí àlìhùlámọ́wù warasatul anbiya yíyé, ẹni àpọ́nlé ṣáláwọn àlùfáà wa. Ibikíbi tá a bá ti rí wọn ká tètè kí wọn, ká bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká sọ pé ànàkùn mọ́lá, torí báyìí làárọ̀ lé àwọn ànábì tó ti lọ. Àṣẹ Ọlọ́run ń bẹ lára àfáà tó dúró ṣinṣin tó sì tún jẹ́ lódodo. Àrẹ̀mú Adé mo ní láti kí bàbá wa olórí oko bámbám Aláàjì wa sí umi àsìdí Káyọ̀dé ẹ̀gbọ́n náà lè ṣàbí agbóngbò àkàlà. Bàbá dáadáa bẹ́ẹ̀ bá jáyé títí, ẹ bá mi tọ́jú àmọ́dá mi Aláwìyé Ìbàdàn nílé Olúyọ̀lé o. Ọmọ àjọ ẹ̀gbìnjẹ́ kára gbọ́ngbọ́ngbọ́n bí ọjọ́ kan rí. Àkànní Adé ọkọ̀ alájà arúgbó Ayátúmí Àyìnkẹ́ dúdú Àyìnkẹ́ Adé bàbá jáyé títí, bá ń tọ́jú ó ní tèmi dáadáa. Alájà mi Kàfáyà tó sì ń ga mi, ọmọ àgbẹ̀ dúdú ṣé kì í kì í ẹ tán. Kàfáyà tó sì ń ga olóríire ọmọ dáadáa. Kàfáyà bèbí bá ń tọ́jú àǹtí mi dáadáa. Àyọ̀ká ọlọ́gẹ̀dẹ̀ o gbogbo apátápátá lọ́jọ́ ìní àdúrà láwa gbà bùkún kú bùkún, oríire kóríire, gíga kónú gíga ni èyí tá a wá ṣe lọ́jọ́ ìní o. Kì í ṣàrí iyá rárá, àwa tọrọ àlùbáríkà sínú ayé ẹnì kọ̀ọ̀kan wá ní. Kàfáyà tó sì ń ga mi bá mi tọ́jú ó ti bí yá. Alájà mi Àsísá tù mí aya tí rain tó kárí ayé nọ́mbà 1 ọlọ́wọ́ yìí dán tí ó ní bàjẹ́ fún láéláé. Bá mi tọ́jú Àyọ̀ká Adé, Àyọ̀ká ọlọ́gẹ̀dẹ̀ mi Ìsẹ́yìn òròǹgòrò ẹbẹ̀ dí mọ́kọ́ ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé. Àyọ̀ká ọlọ́gẹ̀dẹ̀ bó bá jáde títí, bá ń tọ́jú ẹ̀gbọ́n mi dáadáa. Aláàjì Ránsákì mi àgbà owó tí gbogbo ayé ń pè lágbàá wọn. Aláàjì Ránsákì mi àgbà owó Àyọ̀ká Adé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ojúmọ́ ló ń bẹ níbẹ̀ yẹn. Látòrí Bàárí ti dé, Àṣàbí Adé ìyá kúkúrú tó ń pẹ́ ní gbogbo ránṣẹ́. Ìbàdàn ní Olúyọ̀lé máa jẹ ìgbìnjẹ́ káráǹfì káráǹfọ́rin mú. Alájà mi mọ̀ dìínà, Bàárí ti dé mi mọ̀ dìínà, Bàárí ti dé mi mọ̀ dìínà, Bàárí ti dé mi mọ̀ dìínà. Aláṣẹ Sídọ̀ furniture tó kárí ayé. Aláàjì mi Saheed mi Ọlájídé, aláàánú mi ni olóore mi ni. Aláàjì mi Saheed Ọlájídé. Ọlájídé anírí àtọ́ ń bínú ká máa wulẹ̀ dárú wọn lẹ́kùn o. Ọlájídé anírí àtọ́ ń májú ká máa wulẹ̀ dárú wọn lẹ́kùn o.
sídọ̀f tábàlẹ̀ ẹgbẹ̀rún ọdún láyé àjẹkù oúnjẹ ni ó máa jẹ ó dá mi lójú ẹ̀wù ìyá ẹ̀ ni ó máa wọ̀ èpè kọ́ torí lẹ́tà tó kọ́ ló gbé sí o. sídọ̀f bá mi tọ́jú ìjà ọmọdé destiny ìjà ọmọdé Yésù fún mi ẹni rere ni gbogbo àkómọ́ràn pátápátá ní ti ilé tòkó deputy ìjà ọmọdé deputy chairman olórí rere ni aṣíwájú rere ni ó ti dára àbáyé iná àní dára mọ́ Èdùmàrè má fi sọ̀rọ̀ rẹ̀ láéláé ìjà ọmọdé Yésù fún mi pálípálí ló wà lásàálàtú ìjà ọmọdé àtàrí èèyàn táláwọn bá fàájìlẹ̀ sí kò lè hurun ìjà ọmọdé ẹni tó lọ́hùn bá kọ́ kádàrá ẹ̀ mọ́ kò lè lọ́lá. ìjà ọmọdé ọlátò ní wàhálà ìlàtòdé ọ̀run ló ti kọ́ wa. ṣòro àwọn ọlọ́tẹ̀ tọ́ba wọn ń wádìí ọlá rẹ̀ kò fọnà mú. ìjà ọmọdé ẹni tó fẹ́ fi ra rẹ̀ wẹ́ Muhammad oníṣẹ́ ńlá. ẹ̀fọ́ mi bí ká lè gbọ́ ṣé wọ́n ti dábẹ́ fóun náà látọ̀run wá àfi nínú oyún ṣóun náà máa sọ̀rọ̀ ni. ìjà ọmọdé tán bá ti kí yẹ kí wọ́n. ta ló rán yín ní lùlù? ìjà ọmọdé Àrẹ̀mú adé mélòó kọrin títí kí n gbàgbé onítèmi dáadáa. Alhaji mi Badmus aláṣẹ Aliatic travels and tours tó kárí ayé Wálé tíkẹ́ ọkọ̀ alájà mi Kàfáyàtù sìngà Àjọkẹ́ adé Wálé tíkẹ́ mi o bẹ́ẹ̀nìyàn bá dára púpọ̀ ayé àríwí ẹ̀mọ́ Badmus àgàgà tó ń bá túnbù rẹ̀ wá ìyẹn gan lógún ẹni tó ń ṣe dáadáa títẹ̀wé tàgbà máa ń pọ́nlé bákan bá ti ṣe èso ọbẹ̀ máa jẹun lọ àwọn kan á tún bá pè bọ́ lọ kí ló bá ká Aliatic mami kan máa ṣeré lọ àwọn tó ń bú wa lẹ́yìn yóò padà wá túbà ẹnu ti pín wọ́n fi bọ̀rìṣà tó ń fọ́nbù wọ́n dá sí máa fẹnu náà wọ́n gbọ́lẹ̀ wọ́n wá jẹ́ntù wọ́n sì máa wá bá wa nínú kásẹ̀ wá fún rescue. Aliatic mi àtàlíàtìkù ti wá ní gbogbo wọn a ò lè bára wa ṣọ̀tá a ò lè bára wa jà lókèlókè ní gbogbo wa ó máa lọ. Aliatic mi olóríire ní gbogbo ọ̀tọ̀kùlù tó ń bẹ níbí igba ojúmọ́ táwọn bàlíngà aláwọ̀ tún pàṣọ aláwọ̀ tún ọ̀gá arógun mọ́sá aláwọ̀ tún ọ̀gá kòyókòyó nígbà kan ó ti yó lásìkò tá a wà yìí látẹ àṣẹ lẹ́nu bàbá Buhari ọmọ Musa wọn ló ti yó ó ti jẹun yó ó tún ń bì Èdùmàrè sáńtì ramani ọba kò ní gbọ́ lánàá lọ́rẹ́ Alhaji Mutiu Akaṣọ Mr Prudent olóhùn arin kínkín ọmọ tó gbó lẹ́nu ṣámṣám olórí ìrì ọmọ ní bámi tọ́jú táyé lolúmáyà tì mí àrólé Zambo ṣé mo tún ṣe é ní àrólé Zambo àrólé Zambo ṣó ti ìtàn táyé lolúmáyà tì o gbogbo ilé pátápátá ni mo kí sọdí kókó ọlọ́pàá tó ń kọrin ṣé ti mùsùlùmí ni àbí ti kejì ṣùgbọ́n sá mùsùlùmí nìyẹn sọdí ìkíní sọdí kókó Ṣàràfà mi Àdìgún gbogbo ilé pátápátá ni mo kí Àrẹ̀mú mo kíyẹ dáadáa skẹtọjẹ olórin àgbáyé #1 ẹ ṣe adúpẹ́ ẹ mọ̀mọ́ kú àgbọ̀ dìde rí à ẹ wá jẹ́ ká ṣàdúrà fúnra wa ìwọ tó o bá nígbàgbọ́ wípé àdúrà mi ti gbà lónìí bá náwó ẹ sókè. ó dáná ta ló tó rí ànábì mi wá síbí ta ló tó rí ànábì mi wá síbí ẹni bá tó rí ànábì mi wá síbí nàwọ́ rẹ méjèèjì sókè kájọ rí ẹni bá tó rí ànábì mi wá síbí dìde sórí ẹsẹ̀ rẹ kiri. ẹni tó ń bẹ lágbẹ́ rẹ fọwọ́lé léjìká ó dáná àti ẹgbàbẹ̀yẹn mọ́ ìwọ gangan ni kò fọwọ́ sáyà rẹ pé ìbùkún Ọlọ́run tó ń bọ̀ yíyọ ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò káyà mi ọ̀dọ̀ mi ló ń bọ̀ ìbùkún Ọlọ́run tó ń bọ̀ yìí ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò káyà mi ọ̀dọ̀ mi ló ń bọ̀ àánú Ọlọ́run lọ́jọ́ òníyàn ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò káyà mi ọ̀dọ̀ mi ló ń bọ̀
torí pé kún fàyẹ kún fàyẹ kún gbogbo tí mo béèrè ọlọ́run fàṣẹ sí o dákun má jẹ́ ń jẹ́ ká pé kí ni mo wáyé fún kún fàyẹ kún ọlọ́run kún fàyẹ gbogbo tí mo béèrè ọlọ́run sáré wí dákun má jẹ́ ń jẹ́ ká pé kí ni mo torí pé omi pẹ̀lú ọṣẹ bàbá ọmọ Musa omi pẹ̀lú ọṣẹ láwọn fi fọ̀dọ̀ tí mọ́ àwọn ìgbìyànjú ẹni láwọn fi mọ̀yàn láàkín ọ̀pọ̀lọpọ̀ àdúrà pẹ̀lú àwẹ̀ láwọn fi wẹ̀kùn ayẹja arógun èrè àsàlátù ṣó ti dé ọmọ Mẹ̀dínà ṣó ti dé ìwòyí èsì sá ló sọ pé gbogbo wa là ó ṣàǹfààní táráyé fi pè ẹ́ lásọ̀rọ̀ ṣẹ́ èwo ló tún bá wa mú bọ̀ nírìn ọ̀tẹ̀ yìí náà ká lè máa ṣàmì kóòtè ìbùkún láwùn tó ń bọ̀ yìí o ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò kàn yá mi ọ̀dọ̀ mi ló ń bọ̀ òjò ìjà láwùn tó ń rọ̀ yìí ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò kàn yá mi ọ̀dọ̀ mi ló ń bọ̀ ìbùkún láwùn tó ń bọ̀ yìí o ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò kàn yá mi ọ̀dọ̀ Oríyọmí ìbùkún láwùn tó ń bọ̀ yìí ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò ọ̀dọ̀ mi ló ń bọ̀.